akọni ó bàjẹ́ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọmọyẹlé Sowore mo fẹ́ sọ èké tanni síjẹ ẹkùn ọ̀dàlẹ̀ tanni síjẹ ẹkùn ìkà tanni síjẹ ẹkùn ó wá kó ọrùn ṣiṣẹ́ ó kò sí ní lápò ó ní ká máa lọ kí kìnìún ó lè bá a fi ní jẹ téégún. Now convener protest August 1st Ọmọyẹlé Sowore tí ò ṣiṣẹ́ fún Nàìjíríà tó ń ṣiṣẹ́ fáwọn ẹ̀yà Ìgbò mo gbọ́ pọ̀ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà kò ní wálé yes kì í ṣe pé mo gbọ́ orílẹ̀‐èdè Amẹ́ríkà ló wà kò ní wálé fún protest ní tiẹ̀ torí pé ó ti fojú winá ogun rí ó dẹ̀ mọ̀ wípé ẹran ìjọba lòun bọ́wọ́ bá bá òun ó tún ní iye ọdún tí ó lò lákòlò ìjọba so kò ní fẹ́ gbìyànjú rú ẹ̀ now Ọmọyẹlé Sowore jókòó sí orílẹ̀-èdè Amẹ́ríkà ó wá ń pariwo ó ń pè wọ́ wípé ọlọ́dà àyàkọ́ mọ̀ ń fìyà jẹ́ ẹ lọ fèsì ìjọba ó ti tó gẹ́ revolution now revolution now revolution now ìwọ tó lọ́pọlọ tó ní làákàyè mọ̀lẹ́bí Ọmọyẹlé Sowore kankan ò sí nílé o ìyàwó àtọmọ ẹ̀ ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà òun náà ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà kò sí ní tó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà tó lè kàn mi rò pé Ọmọyẹlé Sowore kọ́lé sí Nàìjíríà bó bá kọ́lé ń bo lọ́kọ sí Èkó lọ́kọ sí ni àbó Oǹdó àbákúrẹ́ àbí làjẹ́ lẹ́sẹ̀ odò lọ́hùn so olórùlé kan ni kò pógun ọmọjàlú onínáìlọ́n báàgì àbílọ́kíá ni so nígbà tá à ń sọ̀rọ̀ bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn mo wá ní mò ń padà bọ̀ wá sọ̀rọ̀ nípa Ọmọyẹlé Sowore observation mi nípa Ọmọyẹlé Sowore and again question mi pẹ̀lú Sowore ni wípé why tó jẹ́ pé protest ń tiẹ̀ kọ́mọ kàyé protest I participated in so many protests at the end of the day kí ni outcome àwọn protest yẹ kí ni motive àwọn protest yẹ mo wá come to conclusion wípé n tí máa motivate Ọmọyẹlé Sowore ni popularity láti gain popularity tó bá ti rí pé àwọn èèyàn orúkọ ti ń silent àwọn èèyàn ò gbọ́ nípa wọn mọ́ yóò kàn create protest kan ni àbí rally kan so that newspaper ó lè gbé àwọn ìwé ìròyìn ó lè gbé àwọn gọ́ọ̀mẹ̀ntì ó lè máa sọ̀rọ̀ nípa ẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ now à ń sọ̀rọ̀ nípa protest àwa sọ fún wípé ẹ̀yà Ìgbò ńlọ wà behind the protest yìí ìwọ òpònú aláìní làákàyè ọmọ Yorùbá oní kò rí bẹ́ẹ̀ ká má dárúkọ àwọn Yíbò mọ́ o because àwọn Yíbò sọ pé àwọn ò ní interest nínú ẹ̀ o mo sọ fọ́pònú kan lénìí mo lọ́mọ Yíbò sọ bẹ́ẹ̀ torí pé wọ́n gbọ́n ni yes ọgbẹ́ ìrùn àtejò náà fẹ́ lò fún ọgbọ́n àgbẹ̀ ìrùn àtejò nínú oko náà fẹ́ lò fún wọ́n fẹ́ kẹ́ tìká lára yín fọwọ́ ara yín ṣera yín wọ́n wá ní kò sí protest ní South East láti protect life and properties tí wọ́n wá gbé kúrò ní South East wọ́n wá gbé wá sí ọ̀dọ̀ wa níbí láti wá destabilize tiwa wọ́n ṣe interview kékeré fún Ọmọyẹlé Sowore láti béèrè pé só fẹ́ wálé jargons ló ń sọ lẹ́nu ọ̀rọ̀ tí ọmọ ọpọlọ dání ní ń sọ kò jẹ́ kí interview ẹ̀ ó sọ̀rọ̀ délẹ̀ tí fi ń gbọ̀rọ̀ mọ́ lẹ́nu tí fi ẹ gbọ́ ẹ̀yin náà wò fúnra yín. Currently, you are in New Jersey and you are calling for a protest in Nigeria. How do you intend to be part of this? Well, you ask the question, I guess, so that you can help expand the very rules that because I'm not in Nigeria, I should not have a right to call for a protest. I've always participated in protests. I've participated in over 200 protests. And the world has gone beyond physical
engagements. How are you So talking to me are you today? saying you are not going to be in Nigeria physically? Can you listen to me? Can you listen to me? How are you talking to me today? Virtually. 20 years ago, do you know how much you have to pay just to talk to me directly on TV? I have to go and sit down somewhere, you know. So I am not here to defend whether I'll be there or not. You know, we wait until then. But what I'm saying is that it's irrelevant. So there are chances that you might not be physically on ground. I know where you are. I know where you are headed. You know, you're hedging. This is natural. You want to use that as part of how to discourage people. But what I'm saying to you is that how discourage? Wait, just calm down. It's a plain question. Will you be around physically? Yes or no? What I'm saying to you is that I will be part of this protest fully. And you should be satisfied with that question, except you have other intentions. Now, convener protest yín nìyẹn o. Ẹni tó ní kẹ́ jáde lógúnlógún kẹ́ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n nìyẹn o. Òun ò ní wálé. Tàwa ló máa lead yín. Mi gbọ́. Ta lẹni yóò lead yín sẹ́? Yàtọ̀ sáwọn ọmọ Ìgbò. Ọmọ Yorùbá wo ló jáde tó lóun fẹ́ léwájú? Àwọn tán láwọn fowókọ́lẹ̀ ṣe ti rí wọn. Apart from pé wọ́n láwọn ó ta t-shirt, àwọn ó ta ṣé polo ni, àwọn ó ta ní 6,000 naira. Wọ́n fẹ́ ta polo ní 6,000 naira. Ẹ ń pariwo pé kò iṣẹ́ ní Nàìjíríà, pé bí ń pa àwọn èèyàn ní Nàìjíríà. Àwọn tẹ́bí wá ń pa náà ló máa ra polo 6,000 fún protest ọjọ́ kan. Àbọ́jọ́ 10 lẹ fẹ́ fi ṣe, àbọ́jọ́ 8 lẹ fẹ́ fi ṣe, iye ọjọ́ tó bá wù yín kẹ́ fi ṣe. Ṣùgbọ́n ẹ fẹ́ ra polo 6,000. Ẹ wá tún rí polo ṣe ní Nàìjíríà. India lẹ ti lọ ṣe polo wá. Does that make any sense to you too? As in, bí Nàìjíríà ṣe tóbi tó yìí, kò wá sí àwọn tí wọ́n lè ṣe polo tán lè print sára polo lásán. Tí wọ́n ti ṣe lè tó bẹ́ta ilé tí wọ́n ẹ̀ṣẹ̀ ṣe yìí, tí wọ́n ti ṣe láìmọye ìgbà, tí wọ́n ti ṣe lọ́pọ̀lọpọ̀. Ẹ wá rí àwọn tẹ́ ẹ fẹ́ gbéṣẹ́ fún nílùú Ilé Ifẹ̀ lásán, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lè ṣe. Tó bá dé Ìbàdàn, ẹgbẹ̀lẹ́mùkú èèyàn ló lè ṣe. Bó bá wá dé kó ọ̀run wọn lọ́lọ́ yẹn ní mo ṣe ń bẹ̀ yẹn lásán. Ntán bá tẹ̀ ní mo ṣe ẹ mọ̀ yiri ẹ̀ wò ni o. Tán bá sọ fún pé Italy náà ti mú wá ẹni jiyàn. So wọ́n tún rè sùndà sínú bú. Èlò ni wọ́n fi import ẹ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ò tí ì bá ṣe rọ́ o, because àwọn èèyàn yẹn kún fún ẹ̀tàn àti irọ́. Gbogbo nǹkan tó dẹ̀ wá nú ọpọlọ wọn náà ni business. They can bring out business out of everything. Anything tó kò fẹ́ ṣẹlẹ̀, wọ́n lè mú business jáde ńbẹ̀. Now, like I said, ẹni tó ní kẹ́ wá protest kò ní sí ńbẹ̀. Jẹ́ wá wò ó bí nǹkan bá ṣẹlẹ̀, ta ni yóò dúró fún ọ? Question ni o, bí nǹkan bá ṣẹlẹ̀ ńbẹ̀, ta ni yóò stand in fún wọ? Tó bá fẹ́ kó nlé tàbí ńgbà tó wúra rẹ dáadáa sí bàbá rẹ kúnjú òṣùwọ̀n. Mọ́mì ńkọ́ bó lágbára wọn. Ṣé tán bá sọ fún ọ pé aburú solódì ẹ, ṣé kò ní dẹ́mi wọn légbodò láì tọ́jọ́? So orí lè fi ilẹ̀. Sọ̀rọ̀ àwọn èèyàn fẹ̀yìntì tó yẹ pé tán bá gbọ́ hele wọ́n sáré dìde fún ọ. So ti níyàwó, pòyísàn wo níyàwó ẹ ọ wà, kí ni yóò ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ? Ṣé tòótó gíríkì ń bẹ ńlẹ̀ fún wọn? Ṣé wọn náà lè ráǹfààní àti sá lọ bó bá dogun tó dọdẹ? Bẹ́ẹ̀ bá ṣe bíboró níyọ̀ wọ́n tó bá ti pọ̀n mẹ́rù kọ́. Bẹ́ẹ̀ bá dálẹ̀ tán tápá yín ò bá ká, ṣé wọn náà ò rí bí sá lọ bíi tiwọn? Now, a sọ pé kẹ́ má protest. Ṣùgbọ́n protest tẹ́ fẹ́ protest àwọn traditional rulers
wọ́n ti lọ sọ́dọ̀ Bọ́lá Ahmed Tinubu ó bá wọn sọ̀rọ̀ wọ́n advice wọn wọ́n advice ẹ̀ wọ́n sọ fún wọn pé kán bóun appeal sáwọn èèyàn lú wọn kálukú ti padà lé wọn ti jíṣẹ́ lónìí àwọn religious leaders ti lọ sọ́dọ̀ ẹ̀ wọ́n ti fi lọ́kàn balẹ̀ báwọn bá délé àwọn sọ fáwọn èèyàn wọn kí wọ́n ní sùúrù fún ìjọba tí ń bẹ lóde lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ ọ̀tàn gbogbo tó ṣe bí ẹni le yóò padà wá dẹ̀rọ̀ káwọn èèyàn ní sùúrù fún ìjọba Bọ́lá Ahmed Tinubu báwọn èèyàn ò bá wá sọ fún ọ tó bá dẹni tó ní làákàyè apárò orí ọwọ́rùn sọ́dẹ tọpa ó wá ń wọrùn sáàrò tí mo gbìyànjú àti sọ fún bẹ̀rù ni pé látọdún tán ti bí ọ ṣé Bọ́lá Tinubu ló ń ṣàárẹ̀ bọ̀ láti gbà yẹn kí ni ìyàtọ̀ tó dé tó fi rò pé kan bẹ́tà ìkan kí Jonathan tó dé à ń pariwo pé ìjọba tí ń bẹ́ẹ̀ yìí le jòná dé àtúntí ń pọ́ lórí burúkú ni ó ti slow jù ó ti gentle jù ó ti kúlù jù ṣé máa ń ṣèjọba nìyẹn Buhari wá dánu fún wa pé bóun bá ti dé o láàrin oṣù mẹ́ta gbogbo tí ń jẹ́ Boko Haram máa dà fi ẹ̀yìn tẹ́gun aláré fi sọ abájẹ́ síbẹ̀ pé after all ṣe bí sọ́jà ni ó lè ní mẹ́sì ó lè tọ̀ lórí àpáta àwọn ti jagun rí ẹ bá ti lẹ́ experience ogun yóò lè mọ bí wọ́n ṣe fèsì Boko Haram ṣebí tó jẹ́ ajẹ́ ẹ̀bẹ̀ nu tàbí tó jẹ́ kẹ́ ẹ jẹ́ ẹ̀bẹ̀ nìyẹn because mo wà láàrin àwọn èèyàn péréte tó jáde nígbà yẹn pé máàlù yìí ò ní nǹkan kan tó fẹ́ ọ̀fà wa irọ́ ni o mẹ̀sáyà wa ni o ṣé bàbá ṣé Buhari ṣé bàbá kọmọ tí ìlóṣù mẹ́fà èmi àtọ̀rẹ́ mi kan já nítorí ẹ̀ àáfàá làápè ó láwí kónkó ni ẹ mọ́ sọ ṣé bàbá ni o ṣé Buhari ni o ilé máa ṣèjọba dáadáa irọ́ o kì í ṣe Buhari tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó ti kẹ́kọ̀ọ́ ó ti ṣe kinní kan mo lọ́dà mo ní wọn ní criticize ẹ̀ ó di after 3 years ṣùgbọ́n mi ń tèmi mi ò ní tẹ̀lé lè mi sábà dìbò fún ẹni tí ó bá ti wù mí because anybody tán bá present fún mi máa kọ́kọ́ assess ẹ̀ kí ni capacity ẹ̀ kí làṣeyọrí ẹ̀ ibo ló ti ń bọ̀ kó tó débi tó ti fẹ́ díje sókúnjú òṣùwọ̀n só létí ìgbọ́ ṣé kìí solè lọ́wọ́ ajá gbogbo àwọn nǹkan yẹn ni mo farabalẹ̀ wò mo rí i pé Buhari tó ti dàgbà ikún létí ni ẹni yóò kúnjú òṣùwọ̀n ṣùgbọ́n nígbà tẹ́yìn ọmọ Nàìjíríà ti ní dandan kí Jonathan ọmọ lọ ní president tí mo respect jù ní Nàìjíríà Goodluck Ebele Jonathan ni Kennedy tó yẹ kí n fẹ́ràn ẹ̀ òun ni pé lásìkò election yẹn Buhari àtàwọn ìsọ̀ǹgbẹ rẹ̀ ti múra àjálẹ̀ bó lè dogun kó dogun ni wọ́n gbá dúró gbogbo ẹ̀ ní Goodluck mọ̀ wọn ò tí ì ka èsì ìdìbò tán tó ti congratulate Buhari ẹni tó nífẹ̀ẹ́ ìlú nìyẹn ẹni tó fẹ́ torí ìlú ṣèjọba nìyẹn ó jẹ́ ẹni tó wà content because ó wo ní wo pé ibi tó ń dé gan ohun òró kan rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe pé ó ń múra ẹ̀ Jonathan òró kan pé òun ọjà rẹ̀ igbákejì gómìnà ló fẹ́ jẹ ó dẹ̀ wà lóyà wọ́n dẹ̀ mú ọ̀gá ẹ̀ wípé fẹ̀sùn ìṣòwò ìlú mọ̀kúmọ̀kú wọ́n dẹ̀ yọ kúrò nípò kò wá sí nǹkan tá a ṣe ju pé ká promote igbákejì ẹ̀ lọ ó dẹ̀ di gómìnà kò tí ì pẹ́ ń bẹ̀ náà tí wọ́n pé ọmọ ẹ̀ ọ̀dà fún igbákejì ẹ̀ fún wa ní èèyàn tá a fẹ́ fi ṣe igbákejì ààrẹ látọ̀dọ̀ yín ọmọkùnrin náà ni àtúndí wa lè fi ilẹ̀ o ẹ̀já fàkalẹ̀ náà dẹ̀ fi fàkalẹ̀ ó dẹ̀ wà lóyà sọ́gẹ́ ẹ̀ náà ṣùgbọ́n kú àlùmọ́tù ikú pọ̀gá ikú ò bẹ́ẹ̀ nìkankan ṣàjọ kò bá èèyàn kankan ṣàjọ àjọrò pé n ò ní mú ọ o àkò tí ó mú kálukú ni ò ní bára mu Yar'Adua dẹ̀ lọ wọ́n kọ́kọ́ fi ṣe fìdíhẹ́ ǹgbọ́yá náà ni ariwo pọ̀ kò lè jẹ́ acting constitution nínú constitution òfin sọ pé bá ààrẹ bá ti kú sórí ipò igbákejì ẹ̀ ní kó dà rẹ̀ ó dẹ̀ dà rẹ̀
ńgbà ó dẹ̀ parí tọ̀gá ẹ̀ á dẹ̀ dìbò fún ó dẹ̀ ṣe táàmù tiẹ̀ míì ó fẹ́ lọ lẹ́ẹ̀kejì ńlá ní lẹ́lẹ́ẹ̀dìbò fún mọ́ Goodluck lọ́ta ìlọlẹ̀ tó ti ń rántí ẹ̀ lẹ́tí mèsì ẹ̀ ńgbà tí Buhari dé fúnra lára yín lẹ tún dìbò fún Buhari lẹ́ẹ̀kejì Buhari wà lọ́dún 8 kò ṣe nǹkan kan kò síjọba tí ò ṣe nǹkan kan o ẹ má sì mí gbọ́ o ṣùgbọ́n ìwọ̀n eku níwọ̀n ìtẹ́ kò sẹ́ni tó lè ga kọjá èrò ẹ̀ ó pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n bó bá jágọ̀ ló bá dàgbà ntẹ̀yìn bá ní ni yóò fi tọrẹ ìwọ̀nba òye tó yé Buhari gẹ́gẹ́ bí ológun ló fi ṣèjọba ó dẹ̀ dúró ní dúró pé ó tẹ́yìn lọ́rùn kò tẹ́yìn lọ́rùn tóun ó ṣe ń tó lòun ṣe ń yẹ Bọ́lá Tinubu ní listening here bí wọ́n ṣe ń pè ló ṣe ń respond kò fi nǹkan kan falẹ̀ meeting after meeting láti gbà tán sọ pé fẹ́ protest wọ́n ṣe fi press release síta ló ń sọ̀rọ̀ síta pé ló ń plead ló ń bẹ àwọn èèyàn what else do you want bí ẹni sùúrù pẹ̀lú òun láwọn ètò tó ń ṣe tí gbogbo ẹ̀ bá jáde tán yọrí ẹni ọba wa fọ́ lójú tó fọ́ lójú inú tí ò fi tòde ríran ló lè sọ pé Bọ́lá Ahmed Tinubu ò ṣe nǹkan kan rárá so far so good in the history of this country kò sí president tó perform tó Bọ́lá Ahmed Tinubu within 1 year quote me anywhere gbogbo àwọn ìgbésẹ̀ tó gbé gbogbo àwọn nǹkan tó ṣe àwa ni kò hold gómìnà ìpínlẹ̀ rẹ̀ responsible onínú Ọmọyẹlé tó wá ń sunkún eyín tó ń pariwo káàkiri yìí kí làṣeyọrí tiẹ̀ gangan Ọmọyẹlé ò lè manage ẹgbẹ́ òṣèlú AAC ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé bo ní AAC wà lónìí aṣòfin mélòó lé AAC ní House of Rep member mélòó náà ní Senate mélòó náà ní àbí local government chairman mélòó ní AAC ní kí ni structure wọn níbo lọ́fíìsì wọn wà state mélòó ni wọ́n wà ẹni tí ò lè manage ẹgbẹ́ òṣèlú ẹ̀ to the extent pé there was a time tó jẹ́ pé òun gangan ló tún declare rẹ̀ gẹ́gẹ́ bí chairman party òun díje dupò ààrẹ ó tún act as the chairman of the party or the political party of his political party so ìyẹn ó ní wá ń sáré bọ́ síwájú pẹ́ẹ́rẹ́pẹ́ péjọba kan ò ṣe nǹkan kan ìgbàdógójì rò wájà báwọn ṣe fẹ́ ṣe leléyìí àwọn fẹ́ wọ́de ni òde ń wú àwọn wọ́ ìrìn àrè ń wú àwọn rìn ó wá ń gbẹnu ẹ̀yà Ìgbò sọ̀rọ̀ because èmi ò ríbi tí ẹ ti máa make request tẹ́wàá fi unconditional release of Nnamdi Kanu sí does that make any sense to you can release Nnamdi Kanu unconditionally lára request yín nu ṣé Nnamdi Kanu ọ̀sẹ̀ ni wọ́n mú ni ṣé Nnamdi Kanu ní ń bọ́ wa ni àbí Nnamdi Kanu ní ń gbinṣu àbí tí ó bá jáde àní gbinṣu mọ́ kò yẹ ká gbinṣu mọ́ àní jẹun mọ́ àbí njọ́ tó ti wà níbi tọ́wọ́ àyẹn àgbégbèsè ayé wa àwọn èèyàn tí ó ra mọ́tò ẹni tí ó kọ́lé ẹni tí ó sì mọ́ fọ́kọ ò sì mọ́ fọ́kọ wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ náwó léni Nnamdi Kanu dẹ̀ wà níbi tó wà ntọ́jẹ lóyò bóun náà ṣe ń ṣe kànràn egun orí kànràn àyàngbà náà nu bólógìnní bá gbọ́n sásá àbí bẹ́kùté bá gbọ́n sásá ológìnní ó fẹ́ràn mú ǹjẹ́ ọwọ́ ìjọba ọba orílẹ̀-èdè kọ́ wọ́n ti mú nbẹ Ethiopia ni wọ́n ti mú ó ti gbé délé kó tó mọ̀ ibi tó ń wà inú ẹ̀ ló wà láti 2021 títí di ìsìn kò ìbọn bẹ̀ so anybody tó bá believe pé òun lè cause anarchy òun lè dàlúrú òun lè jẹ kíní kan kó ń tàn ó continue ìjọba ń bẹ́ẹ̀ tí wọ́n ń wò ọ́ kò sí bẹ́ẹ̀ ṣe lágbára tó kò ságbára tẹ́ tiẹ̀ wá ní gan gbogbo àwọn tí ń ké fatafata pé àwọn fẹ́ protest yìí ẹ jẹ́ kọ́wọ́ bẹ nìkan nù ẹ́rì pé gbogbo wọn sá lọ ni reality lọ gbọ́ lẹ́nu mi yẹn ẹlòmíì máa rot nínú jail
so kálẹ̀mí nìwọ tó fẹ́ protest lọ́la sọ pé kọ́mọyẹlé Sowore ó wálé àwọn tí wọ́n máa ń protest wọn ò kí ń fi voice lásán protest wọn ìran máa ń ṣe dé tòrutòru àwọn gangan ni wọ́n máa ń ṣàyàgbàgbà bọ́ wájú Ọ̀rúnrẹ́ Gani Fáwẹ̀hìnmí ló máa léwájú àwọn Bọ́lá Tinubu protest lóòótọ́ àwọn gangan wà ń bẹ̀ so tó bá jẹ́ ní tó lọ́pọlọ ni mo ń sọ o wọn ọ̀pọ̀pọlọ tiẹ̀ ti kú o òye kọ́bọ̀ ò sí fún ẹ àwọn ẹ̀yà ìgbòlókù tán ń push ẹ láti tako nǹkan tó jẹ́ tiẹ̀ láti against ọmọ tiẹ̀ fine mọ́ tako ń so àwò láríjàbí tẹ́yìn náà bá yàrá jà well Àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò ọ̀tán lẹ́nu ó kù síkún àgbà bọ́ bá wù ọ́ kó gbọ́ bọ́ bá wù ọ́ kó má gbọ́ àgùn láàgùn tẹ̀tẹ̀ kò rún mi kò kán mi kò gún mi kò kọ̀rá mi kò mú mi lómi ṣùgbọ́n ìjọba tí ń bẹ lórí àlééfà yìí ẹ jẹ́ omi let the president breathe kó tó di pé wọ́n yọ̀ǹda yín mo níṣẹ́ tí mo fẹ́ jẹ́ fún yín ẹ má bínú o àìbínú náà kájú náà sómi o àìbínú odò kájú nìyàn sódò o ẹ má bínú mo níṣẹ́ tí mo fẹ́ jẹ́. MDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ká sọ́sọ́ wọn kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékè téńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní rajà product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà ilé iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com MDT Clearing Freight and Logistics assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákan ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀
kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033033477 ẹ bá wà lamẹ́ríkà kẹ ẹ wà ní Spain kẹ ẹ wà ní UK ibikíbi tẹ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. God bless you. Àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ o. Ẹ like follow page mi lórí Facebook. Awikonko live, Awikonko live. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹ subscribe sí YouTube channel mi. Authentic Yoruba TV, Authentic Yoruba TV, Authentic Yoruba TV, àti Awikonko TV, àti Idan Promax TV, Idan Promax TV, Idan Promax TV. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá wà ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. +234
904 851 9362 plus 234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́, àjò wa ṣe o.